akínyó ọlọ́ọ̀nẹ́gbẹ̀wá Muhammad. bọ́dí fìtà àbí nọ́mbà sùwé àwọn náà dé bẹ́ẹ̀. akí àti wa wọ́n kẹ́ òjò nínú àwọn àṣeyọrí bàbá sùwé náà ni kọ́lá mọ́jọ́ bàjẹ́ ọlọ́ọ̀nẹ́gbẹ̀wá Muhammad. ẹ̀yọ́ ọmọ alápapọ̀ jẹ́nẹ́rà àyìnlá 220 ẹ máa bọ̀ wálẹ̀ kan náà. Yomi Adéyọrí àwọn fáànù ọlọ́ọ̀nẹ́gbẹ̀wá Muhammad. ọ̀dà Yomi ọ̀yẹ́ dìde àwọn àṣeyọrí náà nù kọ́lọ́ mọ́tò bàjẹ́. ọ̀yà gbogbo jàmọ́ lọ́kùnrin lẹ́ẹ̀kan náà ẹja dìde ẹja mú àgbà wá. gbogbo ọkùnrin ọgbọ ọmọ sábà sùwélé wọn náà ẹ jáde akí àwọn kábíyèsí wọn sálẹ̀ parí olódó àwọn náà bẹ́ẹ̀ bí ọmọga ọmọ sábà sùwé ni ẹ máa mú àdúrà wá ó ṣe pàtàkì. olórí adéọlá àwọn náà débẹ̀. Yomi Fabiyi all the way from London. Yomi Adéyọrí. Asifa Corporate Club 39 99. Baba Suwe ni former president. Ọwọ́ àbí àwọn ọmọ wọ̀nyí ọlọ́run kó fún àdúgbò sí ọlọ́ọ̀nẹ́gbẹ̀wá Muhammad. Aladin president àwọn náà ti débi. Òṣìṣẹ́ tó bá tún dọ́kọ̀ ẹnìkan. Gbogbo ìyá wa tẹ́ ìjókòó ẹ wá sanwó àdúrà rẹ̀ kan náà. Òkú ẹnìkan kan fún wa náà ọlọ́run kó bá wa kẹ́ wọn. Gbogbo àwọn ọmọ náà kú ọlọ́run kó fi lọ́kàn balẹ̀. ọlọ́ọ̀nẹ́gbẹ̀wá Muhammad. Gbogbo ìyá wa lóbìnrin gbogbo àwọn ẹbí bàbá Sùwé ókè ayọ̀ ọ́nìyà ọmọ tí bàbá Sùwé lọ́wọ́ náà. Abíọ́dún Àlàó ọkà ìyáàmà ìdọ̀dú àwọn àbúrò bàbá Sùwé àwọn onídìílé alájà Adéọlá àwọn náà ti délẹ̀. Gbogbo wọn tí wọn náà máa tó ìjókòó yìí kọ́ ẹ̀kọ́ fẹ́ gbọ́dọ̀ fún bàbá Sùwé káàbọ̀. Àmín ilẹ̀ àlà àmín. Àwọn àbúrò ní mọ́tàsáì àwọn náà ti débẹ̀ o. MC Sugar akínyàn wáyé ọlọ́mọsàbà wá ẹ̀pẹ́ ọlọ́mọdéwájú ọlọ́mọsàbà fún náà nù. Gbogbo kọ́fí àbúrẹ́ ọlọ́mọdé wọn ọlọ́mọdé wọn bá wọ́n fi ètò Ṣàgámù láti Ṣàgámù ọlọ́mọdé àdúrà nìkan káyé Ṣọlá owó pọ́nlé láti Ṣàgámù. Gbogbo wa lẹ́ẹ̀kan náà. Ọya ìwọ kọ́ máa gbé ìwọ náà fẹ́ tọrọ nínú ìjókòó yìí fún bàbá Sùwé. Ọya lẹ́ẹ̀kan náà kò sí ipò mọ́. Àwọn ìyá wa yìí àwọn náà ti débẹ̀ ọlọ́mọsábà kẹ́ wọ́n máa bá ṣe àpàṣà àwọn olóògùn Àyìnlá gbogbo àwọn original campus àwọn náà ti débí ọlọ́mọba amọ́ládé àdúrà ládà sàrà bàbá
Nurudeen Ayẹ̀lá Babátúndé Omidina. Láti ẹ̀yìn bí wọ́n sojú ẹ̀gbọ́n yẹn àbí nígbà yìí bàbá àwọn àgbẹ̀ wáyé náà ti tẹ̀lé wọn jẹ́ sẹ́yìn àwọn ọ̀yà. Ibi tó bá kù sí ní tí wọ́n máa gbàgbé kọ̀rọ̀ fún Alhaji wa Nurudeen ọlọ́run tó bá Ayẹ̀lá Omidina. Àwọn afọ àṣẹ àgbẹ̀gáyà àlọ́jú wọ́n bá a tọrọ fún àwọn ọmọ wọ́n bá a sàgbà fún àwọn ọmọ olókùn. Bísímìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kí bàbá ọmọ àgbà àlejò mi sọ pé àgbà wà lọ́wọ́ ẹni tó ń ẹni tó ṣe ká bàbá mi sọ pé àgbà wà lọ́wọ́ ẹni tó ń ọ̀sán ní ìgbésà kí ìjọba àgbà ọlọ́run àṣẹ ọba alùpùpù ọgbà máa lọ́wọ́ ẹ̀yẹ tó ń ṣe àwọn ìgbà ní ọkọ̀ àmì ìsìnwá yìí ṣẹ́gun ọmọ olókùn ẹ̀dìdélẹ̀ kábàlábá. Kábàlábá gbogbo àwọn ọmọ olókùn ẹlẹ́pẹ̀ ẹ̀dìdélẹ̀. Gbogbo ẹ̀yẹ́ mú bàbá ọ́fíìsà please ayé ok ọmọ olókùn lẹ́yìn náà ṣẹ́gun olókùn lẹ́yìn náà ọmọ olókùn lọ́sọ̀rọ̀. ẹnì jókòó ẹgbẹ̀rún má bẹ̀rẹ̀ mo kí wọ́n agbára tí wọ́n ti wà ní tẹ́tí lọ òkè gbogbo ní ọtọ́ ìmọ̀sí alága pẹ̀lú àìkọ́pọ̀tì kákáwá abẹ̀láre gbogbo tábà lápapọ̀ ẹni mọ́lẹ́kùn tó wọ́n ní méjèèjì kò sásìkò mọ́. ọlọ́ba tẹ́ alágbèwà Nurudeen Omidina bàbá sùnwó nínú iṣẹ́ tíátà lẹ́nu bàbá mùsùlùmí náà kúrò ní púpọ̀ tó yẹ pé àwọn àti wọn ajọ wà tó pẹ́pẹ́pẹ́ nínú tíátà wọn náà fàdà àwọn là ń lò wàláyé nígbà tó yára gbé wọn fún àmẹ́lẹ̀ náà lọ sórí ìṣó nígbà náà ti wà ní ìbámu ẹjọ́ ẹ̀yẹ mọ́lẹ́kùn gbogbo wọn tó wà níbà yìí tó bá jẹ́ mùsùlùmí láti sọ pé sallallahu alaihi wasallam àgbẹ̀gbẹ̀ mùsùlùmí ni ẹ bá mi sọ pé sallallahu alaihi wasallam ọkọ̀ ẹ̀yọ̀kan tá a wí ọlọ́wọ́n la gbogbo àwọn afá yìí ní kàlẹ̀ pátápátá àwọn tó yẹ pé wọn ní nǹkan méjì lẹ́yìn ọlọ́run ọjọ́ tí bàbá wa sòwé ń bọ̀ wá sáyé àwọn afá nira ni wọ́n kí wọn káàbọ̀ ni wọ́n sọ wọ́n lórúkọ ọjọ́ tí bàbá sòwé tó padà lọ sáré kìí àwọn ọ̀rá ìrìn ni wọ́n tó kí wọn sí wọn lára ẹ̀yà afá kí púpọ̀ ọlọ́pàá máa ṣe wọlé jẹ́ rárá ọláwọ̀ ẹni ọlọ́run ẹ̀yọ́mọ lókùn gbogbo wọn tó bá wà bí láàrin ìṣẹ́jú méjì bá mi ọ̀tá àtáyá sí wọn àjọṣepọ̀ ìṣú ẹ̀ kankan fún wọn lẹ́yìn ikú bàbá wọn yìí olú ọmọ ìyá yìí lórí ààrẹ tó lè ṣàwí abẹ́ ọmọ tó lè ṣàwí òjò ní lẹ́yìn ikú bàbá yìí lọ́wọ́ ọlọ́wọ́ pa yín lọ́wọ́ ìwé rẹ̀ bàbá yìí lórúkọ nínú ayé kì í ṣètò nìkan o nínú ayé wàláhì ọlọ́kọ̀ àníbàtí mo ka Àtíkù lánàá Àtíkù ní bàbá sùn Àtíkù kan náà ó ní ẹni tó máa pa mí lẹ́yìn jù láyé bàbá sùn jẹ́ kan lẹ́fún mọ̀ pé nínú ẹni tó wọ̀n láyé ni bàbá sùn kì í ṣe ní èkó nìkan wàláhì ọlọ́wọ́ la Kùránì lẹ́yìn ikú bàbá yìí ọlọ́wọ́ ní tàyè náà mọ́ ẹni tí ò ti dà fún ni ọlọ́wọ́ sọ̀ tó dà fún ẹni tó ti dà fún ni kò ní wọlé ẹni tó wà ní òkèèrè ìwé pàjáwìrì máa lọ́nu ọlọ́run ní tó ta fún lára ọkọ̀ òòlù sàmì torí ọmọ tiẹ̀ sàmì torí ọmọ tiẹ̀ wọ́n mi ṣe ángẹ́lẹ́ ẹ̀kọ́ sí i àtẹ̀sẹ̀ kùnì sí ìwé ẹ̀kọ́ ọlọ́wọ́ la bàbá ìgbà ìmọ̀wọ́ àgbà níkàlẹ̀ ọlọ́wọ́ la bẹ́ẹ̀ wọ́n ju ọlọ́run nínú àdúrà mi mo kí ọba ìlú gbogbo aláṣepọ̀ ní wàá púpọ̀ nínú òkúté mẹ́ta wàlá ẹni tí bàbá sọ̀rọ̀ ti jáde alọ́jáde sùkúlù aláṣepọ̀ gidi ni o tọ́lá wà lórí ìpè tí bá dé wọn lọ àfọ àmì ní bàbá àwọn kí wọn ọlọ́run má sì jẹ́kẹ́ mi wọ́n dún ọlọ́run wọ́n pa ọba yìí náà fún ọlọ́run ọlọ́run á ní wọ́n dún ọlọ́run ìmọ̀lẹ̀ ara ọba náà kọ́ ọlọ́mọdé òkú lẹ́lẹ́ ọmọ nígbà mọ́ òní wà náà wà ẹ̀wọ̀n ọ̀gbọ̀n alọ́run ìwà adájọ́ ṣe púpọ̀
ọlọ́run ní pa fún mi ó ti wá pọ́n wáyé amọ̀ràn wọn bá yà sí ọlọ́run àwọn pa wọn fún mi ọlọ́run o ọlọ́run jẹ́ mi wọ́n kú dáadáa lórí àkùnrin yẹn ọlọ́run jẹ́ mi wọ́n kú ẹ bá mi sọ ọlọ́run sàdékè ní ọba wọn gbé ọlọ́run àwọn aláàkó wọ́n ta. ọlọ́run sí ìkọ̀tà ẹlẹ́ka ọ̀yẹ́ kájọ ká ìwọ tó bá wọn náà nàka sí wọn àwọn ọmọ tó dúró wájú ẹ bá mi nàka sí wọn wọn ní bàbá mọ́ àlá ìtàlẹ́ wò mọ́ ọ lára àwọn ọlọ́run bẹ ọlọ́run lára kò rán níwájú ọlọ́run nípa yóò kò ní wá dààmú yóò ọlọ́run kò rán níwájú ọlọ́run la ilaha illallah wọn náà nàka o bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi samawati wa ma fil ardi ma sha'a alladhi yasma'u indahu illa bi'iznihi يعلم ما بين أيديه وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما. àṣà amínà mẹ́ta àjọṣe lápapọ̀ tí ó ga sókè bó bá ṣe ga tó ọmọ tiẹ̀ náà ò ní délé gbogbo ọmọ ilé. Mú wà lúwà gbogbo kan. Ẹ ti fẹ́ yìí. Àwọn ọmọdé kò lọ́kọ̀ọ́ fún. Ẹ múlẹ̀ kò ti ta kò sáyè. Bàbá wọn. Ìwọ bá gbọ́ àyíká dùn mọ́. Báwọn ọmọdé kò tó kú tí wọ́n ṣe. Ọmọ wa. Ìgbà àwọn ọmọdé kò wọ́n ọmọdé kò wọ́n. Ìgbà gbọ́ àyíká dùn mọ́. Ìyá wa. Wọ́n ọmọdé kò ní. Bẹ́ẹ̀ ga ọlọ́ba mi tó tiẹ̀ o. Ọlọ́ba mi wà pẹ̀lú ẹ o. Àmì àìníkà mi. Àwọn ọmọ olóko àbí ọlọ́ba sílẹ̀ ayé àwọn ẹ̀kọ́ máa ń wọlé kó wá ẹ̀rọ sọ̀tà ó wà wọlé kó wá. Sùwélé kó wájú wa yìí ọlọ́run sùwélé náà sì bàbá rẹ̀ lóyún sùwélé wà wájú wa yìí ẹgbẹ́ ọ̀sẹ̀ yìí ọlọ́run sì bàbá pẹ́ wa ọlọ́run ni ọlọ́run. Owó àwọn ọmọ ọmọ àwọn ìgbà tó dà yìí ọ̀nì sùwélé kọ́ àbúrò yìí sùwélé ọmọ mi rè ìyàwó mi rè àmì nígbà wọn á tẹ̀sí wa pátápátá gbogbo ní àtàdúrà fún ọlọ́mọṣẹ́ àwọn ọmọ alákùnrin má ṣe kú ìlàkùnfà láàrin wa o ọlọ́run gbẹ́gbẹ́ jìnnàjìnnà ọlọ́mọṣẹ́ bá kí wọn ìlà àtúgbò ìgbà ọkọ̀ ọ̀fọ̀rọ̀ gbà ó ọlọ́mọṣẹ́ bá kí wọn sọ́wọ́n fẹ́ rí ọlọ́mọṣẹ́ bá kí wọn. lápapọ̀ gbogbo wa lápapọ̀ wọ́n ti gbogbo ọmọ olóko wọn náà ṣe fáátì àfúrà rẹ ọmọ tiẹ̀ ní ọlọ́mọṣẹ́jọ́ wúwo àlùfà kàmá. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين arákùnrin amágbé fún ẹ amágbé fún sí ẹgbẹ́ àgbẹ̀wò fún ẹ ìmọ̀lá bẹ́ẹ̀ yóò ṣe wọ́n ní mọ̀mọ́ àbá fi yára adúmọ̀ owó ṣe wà yìí àmà mi níwájú ọlọ́run ìwọ́n tó dá pé wọ́n lu ẹni tí ò dá pé ìwọ́ sáà bá ó lè ní kó láwájú ọlọ́run láyọ̀ gbàgede rà kó gbàgede rà ìwà látàtà bá rí mẹ́ àwọn ọmọ bá wà wọ́n sùn ẹ̀jẹ̀ fún lówó tó lọ́wọ́ ẹ̀mí kíkà bẹ́ẹ̀ ẹ bá wa fún olówó ètò nílé láti ẹ pariwo látẹ̀kọ́ wọ́ọ̀lù wọ́ọ̀lù wọ́ọ̀lù. ẹ bá wa fún sílẹ̀ ètò ẹ bá wa fún sílẹ̀ máyìlẹ̀ kọrin má kọrin owó gbogbo.
ẹjọ́ àwọn ọmọ ológun náà. Chairman. ẹ dákun sọ ẹgbẹ́ ẹ̀rọ ẹjọ́ àwọn ọlọ́pàá. mo fẹ́ kí ẹ ṣe ní ti láàrin ara yín. kúrúkúrú àdúgbò kúrúkúrú mo fẹ́ kí ẹ ṣe ní ti láàrin ara yín. ẹnì kan bá ìrànlọ́wọ́ wá sílẹ̀ wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀gá àwọn tó sọ nínú àwọn òṣèré tó ń sọ nípa àdìmẹ́lò Bọ́dà mi, ní orúkọ bàbá wọn, ní sàárà ní ọlọ́dẹ ìyá ni àbí bàbá establish ẹ̀ $2,000 ọ̀fun. Títí mo lè sọ́kọ̀ màmá sí owó pọ̀. Ó ṣe 20 days àyè establish ẹ̀ kí ìṣe àti He's the king of comedy yesterday, today and tomorrow. lábàá ìyá wọn ṣe kí You ni. know, he's no more around now. Baba Sule will stay around the world. But he lost because of But today, yesterday, today and tomorrow, he will still be the king of comedy. Wallahi talai, gbogbo wa lé Aba. Wallahi talai. A lé Baba Sule Aba. Àti ó dá o, àti kò dá o, àti gbàgbọ́ máa pé ó fi nà ọ̀gá ẹ̀, kò ṣe dáadáa mọ́ ṣe kí náà, you will still laugh. You will still laugh. Baba Sule is a clown. Ọjọ́ kan wọ́n fẹ́ Baba Sule ṣe ìṣeré, ṣe ìkan ṣe yé ni. Wọ́n nínú kẹ́kì ni mo ṣe mú ní ẹtì fọ́ọ̀nì is a fun, in fact, it's funny to the extreme. I give it to him. They is so reciprocal. Tí bá ní kí n máa sọ látẹ̀jídé, màá kọ́ máa sọ̀rọ̀ máa tẹ̀lé. He is born with it and he has died with it. ìyẹn wọ́n ṣe ní pass gbọ́dọ̀ ṣe fún ẹ̀yìn personally. Kò sígbà tí mo pè wọ́n síṣẹ́. At some point, Baba Sule ṣe mọ̀ wọ́n busy. Sọ̀rọ̀ mi yé yín. Táwọn èèyàn bá pè wọ́n síṣẹ́, wọ́n máa ń busy. Wọn kì í lè dáhùn èèyàn lóhùn. Bọ̀ èmi kò sígbà tí n bá pè wọ́n tí wọn kì í dá mi lóhùn. Baba Sule máa dá mi lóhùn ní ṣáá. Wọ́n máa dá mi lóhùn ní ṣáá. Ìgbà tí mo ti ẹ̀gbọ́n yìí pé wọ́n kú, wọ́n kọ́ ni Baba Sule kú, I was like, Baba Sule kẹ̀. Because àwọn èèyàn máa ń sọ pé wọ́n kú tí ò dẹ̀ sí nǹkan tó ṣe wọ́n. Àǹtí Lọ́lá ló wá pè mí, Lọ́lá Ìdíje ló wá pè mí pé ṣé gbọ́ pé Baba Sule kú, ó ní Baba Sule kẹ̀. Because the last time ta ló bá wọn ní generous tèmi wọn lọ bá wọn lágbára mi dẹ̀ lọ́gbọ́ ọmọdé tó ṣe. Ṣé omi fi pa wọn ti yá pé wọ́n ti wà fún ọkọ̀ balance ló kù. Padà ṣe gbọ́ pé wọ́n kú nìyẹn. But alihamdulilayi, alihamdulilayi, alihamdulilayi òbí alami, Ọlọ́run ló fi wa, Ọlọ́run náà ló gbà. Gbèsè ní kú jẹ́ fún gbogbo wa, gbogbo alágbádá kú. One day will be one day, everybody will die. You understand? Àdúrà lágbà wọn bẹ́ẹ̀ kó Ọlọ́run jọ, Ọlọ́run jẹ́ ká pẹ́ láyé, Ọlọ́run jẹ́ ká dàgbà, ká dò. ǹjẹ́ jẹ́ ṣe pé he was a fulfilled man. Of course, he's fulfilled. As an actor, he was a fulfilled man. Even towards the end. Yes, he was a fulfilled man. Ẹni tó bá lóun ṣe not pé kí lóun produce o. Ẹni tó bá lóun pé òun act nínú fíìmù pé Baba Sule ṣe act. Ní píríọ̀dù yẹn, ṣé ọ̀fẹ́ lómi lè act go act for 10, 15, 20 years. Ó ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. But ní píríọ̀dù Baba Sule fi ń rẹ̀ nìyẹn, ẹni tó bá yọ kó ṣe fíìmù tó kù. Baba Sule ṣe báyìí, ó ní tọ̀hún bọ́ síta. He's a fulfilled man. He was a fulfilled man. So Papa, you God bless you ma. So àwọn akọyin lé. Just 1 minute. Just 1 minute, please. Yeah, let's go. Ecco, vedete? Ah, nice.
ẹ̀kọ́ lẹ́nu tẹ̀. ọjọ́ ẹ̀kọ́ please orúkọ yín lẹ́kọ̀ọ́ rẹ̀. orúkọ mi ni Adéṣọlá Mọ́rẹ́níkejì Omidina. nígbà tí ẹ gbọ́ kú jáde báwo gan ló ṣe rí lára yín ipò olóba yín bàmọ́. Okay, me. a nígbà tí ẹgbọ́n pa ikú jáde ipò olóba yín pàlẹ́ fi gan nígbà tí ìròyìn tó dé. well ìgbà tí mo gbọ́ mi ò sí ara wọn. Ṣọlá, Mrs. Olóhùn. Ẹ̀lẹ́ máa jẹ́, mo ti bá mọ́mí sọ̀rọ̀. Ẹ̀lẹ́. Ìyá nípa yọ ojú ẹ̀ ní. So, well, ó yà mí lẹ́nu because I wasn't around. So, àbúrò mi ló pè mí, my younger brother, pé dáàdi mi ti ṣaláìsí. Kò sí ẹni tí rẹ̀ máa ṣẹlẹ̀ sí tí inú ẹ̀ máa dé. So, but èyí tó ṣe kókó ń bẹ̀ gbogbo ẹni tí bóyá mi ni àbúrò mi bàbá mi tó bá ṣe ọjọ́ ọ̀darí jù wọ́n sọ pé àwọn àgbà náà lọ sọ wọ́n ní kò sí máa ṣe máa rọ̀ lórí òyìnbó náà please ọjọ́ nítorí ọlọ́run fídíò tábìlì mi ṣe bó ṣe gbà sí ló ṣe ṣe kò mọ́mọ́ kò sí ẹni tó máa fi bọ́jú náà tí ò ní ọjọ́ nítorí ọlọ́run mo bẹ gbogbo àwọn ẹgbẹ́ tábà ìjọba Lagos State federal government fans lovers all over the world families ọjọ́ ọmọkùnrin gbogbo wọn lọ́gbìyànjú lọ́sẹ̀ nǹkan tó lè ṣe kò sí ẹni tí ò ní ibi tí nǹkan tó ti ń dùn lára so a gbọ́dọ̀ máa bínú síra wa lágbájá ṣe fún mi àmẹ́bí ò ṣe fún mi please ẹjọ́ everybody ló contribute everybody ló ṣe dáadáa èèyàn kan ò rí èèyàn kan bínú sí o everybody ló ṣe àdúpẹ́ I really appreciate everybody on behalf of our family I say thank you to everyone God bless you. Taking this legacy forward kí ni káwọn expect. I'm a filmmaker and a businessman. You know, I have a couple of movies. I have my own YouTube channel. I also have a series. I started all because of my father, the Suez Family, on YouTube. 22nd Studios on TV. You know, a lot of things will be happening. The name is not gonna die like that. Trust me. I believe in God, and with the support of all the Almighty God, the marketers, the actors, and the fans all over the world, I know it's possible. That's it. So, sorry, how will you describe your late dad? He's wonderful. You know, I don't see him as my dad when watching him. I see him as a comedian. I call him universal comedian. I get him. He cracks me up anytime. But without him, I get him. If you go on my IG, _Omidina, you see a lot of clips with my dad. You know, there are a lot of clips I recorded. So what's that one thing that they can dear to you? That one thing that they can dear to you? You know, the thing is, when people see me, they'll say, oh, good job, and Bashe close to Lamanja, but I love him so much. I love him so much. I dedicated my life to take care of my father. You can confirm that from anybody. I dedicated my time, but I'm happy. Yeah. So would you describe him as a fulfilled man even towards the head? Well, I can't answer that. Are you getting me? I'm not in position to answer that. Fulfillment means different things to each and every one. I can't answer that. But I believe God is in position to answer that and to judge everyone accordingly. Saho, thank you so much. God bless. Your name. Adéṣọlá Mọ́rẹ́níkejì Ibrahim Omidina. Adéṣọlá Mọ́rẹ́níkejì Ibrahim. Yorùbá ló bẹ̀rẹ̀ ẹjọ́ ń sọ̀rọ̀ náà ẹjọ́ ẹ ṣe gan-an. God bless you. Kí ló fi?
àwọn ènìyàn kan náà mọ̀ ẹ́. Tí oríta rẹ̀ kò fúnra rẹ̀ sọ fún mi nínú ìpínlẹ̀. Àti ní kẹ̀lá. Ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni kéèyàn máa dìmú ẹ̀kọ́ wà lára àbáṣe kéèyàn lè mú tó náà fi kọ́gbọ́n tó náà rò pé àwọn ọkọ̀ báyìí kò yẹ kó ṣe lásìkò báyìí àwọn ọkọ̀ báyìí kò yẹ kó ṣe lásìkò báyìí ẹ̀kọ́ tó pọ̀ ló wà bẹ́ẹ̀ gbogbo aládé rí gbogbo alágbọ́n tó ṣẹlẹ̀ tó káàkó ní tó bá jẹ́ tiẹ̀ tó máa wúlò fún tí ò ní palára lọ́jọ́ ọ̀la tó káàkó ọ̀rọ̀ ti kí
àmì wa táyé wọn níbi bàbá wa bàbá Sùwé òbí nínú bàbá tó ní. ẹ jọ sà bàbá Sùwé kí ló kọ nínú pọ̀ tó wà lé. Look, kámẹ́rà náà sí náà.